ọ̀nà wo la fẹ́ gbà láti fi fẹ́? Ṣé ìfẹ́ ojú ni? Ṣé ìfẹ́ ọkàn ni? Àbí ìfẹ́kúfẹ́? Ìfẹ́ ojú bẹ́ẹ̀ lọ. Tí ìrìn àjò yẹn bá wá ń lọ bẹ́ẹ̀, ẹ̀yin tẹ́ ẹ sí wọ ọmọ yẹn láti ìgbà tẹ́ ẹ ti ń bá ọ̀rẹ́ yín ṣe pé ọmọ yìí ò rojú nínú gbogbo ọmọ lágbájá, ọmọ yìí mọ̀ ṣẹ́ṣe. Tí ọmọ bẹ́ẹ̀ bá ń bẹ ní sàkání ọ̀dọ̀ mi, yóò tún bí mo ṣe ń fẹ́ràn rẹ̀ lọ́dọ̀ ọ̀rẹ́ mi yìí, ìfẹ́ yìí ó tún gògò. Bàbá ni ó délé ni ó sọ fún ọmọ pé lágbájá, ọmọ kan bẹ tí mo fẹ́ kọ́ ọ fẹ́. Ìfẹ́ bẹ́ẹ̀ máa ń lóyin nítorí pé gbogbo ìgbà ni bàbá ọmọ ṣàbẹ̀wò tírú ẹ̀mí bàbá bẹ́ẹ̀ bá gùn sírú ọmọ bẹ́ẹ̀. Àgbèrè sí ìrìn nǹkan tì. Kò ní rí tì. Ohun tójú àgbárí ojú ọmọdé kò rí. Tí ní àjọ bá wá ń tẹ̀síwájú tó di pé ìgbé ayé bá ti ń lọ, tí wọ́n ti lọ rèé ṣètọrọ, ọlá pé wọ́n jẹ́ ọ̀rẹ́, wọ́n ti ń sanwó rí díẹ̀díẹ̀ o. Torí bàbá yìí ò ní fẹ́ kó bàjẹ́. Kò ní fẹ́ kó òun bàjẹ́ nílé àná òun. Nígbà bá sì ta kókó, wọ́n ní kí wọ́n jọ máa gbé papọ̀. Ìjọgbépọ̀ wọn ó ti dì kan. Kó tó di pé wọ́n á gbé papọ̀, ẹ rántí pé ọ̀wẹ̀ òun la sọ pé ó ṣẹlẹ̀, ó wáyé nípìnlẹ̀. Ọ̀rẹ́ yín fẹ́ máa yín, kí lẹ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀? Ṣé bí mọ́rírì ni lójú ayé tí wọ́n ní sọ pé lágbájá ó fira rẹ̀ gbẹ̀fẹ́ láì gba nǹkan kan. Gbẹ̀fẹ́ nìyẹn téèyàn bá gba nǹkan lórí owó obìnrin. Ó sì ti wùwà sí láyé lénìí tá a bá wo percentage àwọn tó jẹ́ pé bí wọ́n jọ ń gbé ni wọ́n àjọ san nǹkan kan nílé ayé táwọn àwọn ní wọ́n pọ̀ ju wọ́n pọ̀ jẹ́ tó sanwó orí lọ o. Wọ́n pọ̀ o. Ọ̀dà ṣe ń gbà táwọn rẹ̀ nìkan tí ń fèèyàn mẹ́fà lóyún papọ̀ lẹ́ẹ̀kan tó bá jẹ́ pé a bá jẹ́ kí owó orí kórìí wá ó pé pẹ̀lú ẹ̀. Ṣé ọkùnrin ọmọ dẹ́rú bẹ́ẹ̀ wò? Ṣùgbọ́n mọ̀ pé kò sẹ́ni tí ó sọ̀rọ̀. Bàbá èèyàn ni yóò mọ̀ jẹ́. Lọ́nà tèwo. Ṣé mo pé kí ni òjì ẹ fẹ́ bí pọ̀? Bùkátà ni. Kí wọ́n ẹ̀sìn léèyàn lèyàn máa jẹ́. Ẹ̀sìn léèyàn lèyàn máa jẹ́. Ènìyàn lènìyàn máa jẹ́ nínú ìwà ènìyàn. Ṣùgbọ́n kò ní kéèyàn má fi ọpọlọ láti fi rìnrìn àjò. Ìsanwó orí ẹ má jẹ́ àdá padà mọ́. Ẹ jẹ́ àlò báyìí ká tún lò báyìí. Ẹ ṣe. Torí àwọn tí wọ́n ń gbọ́ wa wọ́n pín sí oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ wà. Ẹ jẹ́ àwò pé ọkùnrin tó ti fẹ́ yàwó rí. Tó ti fẹ́ yàwó rí. Obìnrin bẹ́ ń lé rẹ̀. Bóyá ó wá ṣàṣemáṣe ó rọ́mọbìnrin kan ó ṣáà ọmọ yọ̀ ọ́ bẹ̀. Ó wá di ọ̀rọ̀ pé ìfẹ́ ò dùn nílé. Ká gbà bẹ́ẹ̀. Ká gbà bẹ́ẹ̀. Ẹ ṣe mọ̀ pé gbà mí tí mo ti ọkùnrin lọ́ta àwa la mọ̀. Ó wá di pé ṣe mọ̀ pé ó wá wò pé àti wá gbọ́ báyìí mo sì fẹ́ràn ọmọbìnrin. Ìyẹn tilé àbí tìta? Mo fẹ́ràn tilé. Ok. Ọmọ sì rèé mo fẹ́ wà nù ayé ọmọ ẹ̀ ń ṣe tó yẹ kí n ṣe. Ṣùgbọ́n wọ́n mọ̀ ṣe tó yẹ kí wọ́n ṣe. Ṣùgbọ́n àti sanwó orí àwọn ẹlòmíì tí wọ́n ń ṣe fọ́mọ yẹn èèyàn tó sanwó orí obìnrin mi ò ṣe. Ṣùgbọ́n látàrí kí wọ́n wá wúri pé ṣé àti gbọ́ pé káṣá ṣe gbogbo ẹ̀ ní òkú òdu káṣá mọ́ bó la ṣe àníyàn ń kọ́ àti pé obìnrin náà bóyá ó ti lọ lé ọkọ bíi méjì bíi mẹ́ta ó ti bímọ pé àbí ilẹ̀ ti wẹ̀ Ọlọ́run wá gbé bàbá kan lé wá ní ó dà bóyá wọ́n pé ṣé ìtura ṣiṣẹ́ wà mọ́ wá ẹ wo ibi tá a bá rí àjò èdè báyìí ẹ ṣáà káṣá mọ́ sọ̀rẹ́ ara wa ẹ ṣe kámọ́ ṣe bó la ṣe fẹ́ kọ́ àníyàn. láti bẹ̀ wọ́n di tọkọtaya. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe. Ṣe rí bílé ọ̀bá dùn bí ìgbẹ́ni lórí. Tílé ọ̀bá dùn fọ́kọ tí ò dùn fóbìnrin táwọn méjèèjì wá ṣalábàápàdé ara wọn tí wọ́n jọ ń bára wọn ṣe nínú ìgbéyàwó. Mo ń jẹ́ kó yé yín pé ìsan tí ń jẹ́ owó orí ìdáàna kò ní ìgbà. Ẹ lè gbà níbẹ̀rẹ̀, ẹ lè gbà láàrin,
kódà ẹ lè gbà níparí. ṣó ní bó ṣe lè tóbi tó. ohun tó bá wù yín lẹ́ẹ̀kọ́, ohun tó bá wù ẹ̀yin ọkọ, ìdílé ọkọ ló máa kọ pé ní ìdílé ìyàwó mú wá. Kò sí ìgbónú kan tàbí pé dandan ńlá ohun téèyàn gbọ́dọ̀ san lórí owó orí rẹ̀. wọ́n èèyàn yàn ẹ má bínú wọ́n èèyàn yàn lọ́wọ́. Okay. Ẹbí ọkọ àtọkọ wọ́n gbọ́dọ̀ dùn síwájú. Okay. tó wá ṣeé ṣe pé kí ẹbí ìyàwó sọ pé nǹkan báyìí mẹ́wàá báyìí la fẹ́ gbà, kọ́kọ́ ní pé ẹyọ kan lágbára mi ká. Rárá, ọkọ ò ní sọ bẹ́ẹ̀. Ọkọ ò ní sọ bẹ́ẹ̀. ìtagbára ẹ̀ kánú. Ọkọ ò lẹ́tọ̀ọ́ láti sọ fáwọn òbí, láti sọ fáwọn àna pé ohun tí agbára àwọn ká. Ṣùgbọ́n àwa náà mọ agbára ọkọ. Ṣé àmọ́ pé èmi gẹ́gẹ́ bí ẹni tí mo fẹ́ mọ yín, mi ò mọ tẹ́ ń gbà. Mo sì wá bá yín pé kí la máa ṣe fún ìtọrọ láti mú lágbájá kúrò lábẹ́ yín, òrùlé yín tí ó bọ̀ sábẹ́ òrùlé wa. Iye àwọn èèyàn tẹ́ bá fẹ́ pè kalẹ̀, iye àwọn ènìyàn tẹ́ bá fẹ́ ṣe. Ẹni tó bá ti fẹ́ mọ ọlọ́mọ yóò sọ̀rọ̀ olóró. Ẹni tó bá ti fẹ́ mọ ọlọ́mọ yóò sọ̀rọ̀ olóró. Ẹni tó bá fẹ́ mọ ọlọ́mọ ó máa sọ̀rọ̀ olóró. Ẹ jẹ́ kí n sọ kíni kan fún yín sà. Ìdílé kan wà tó jẹ́ pé atọ́kọ àtìyàwó wọn ò sanwó orí ara wọn, wọ́n wá bímọ, ọmọ wọn wá fẹ́ ó ti ṣetán àti lọ́kọ, ó ti rẹ́ni tó fẹ́. Ọkọ ọmọ yẹn wá ń bi léèrè pé kí lẹ máa ń gbà lé yín. Wọ́n wá lọ sílé, bàbá wa kọ gbogbo ohun tí ó gbà. Ṣé àmọ̀ pé Ọlọ́run ó fi gbàrọ̀ wá lọ́rùn jura wa lọ. Bàbá wa kọ ohun tí ó gbà, ọkọ ọwá fún ọkọ ọmọ wọn lọ. Níjọ́ tí wọ́n ń bọ̀, ìyá ti wá sọ fún ọmọ tiẹ̀ lóbìnrin, ó ní bàbá rí ọ̀sán tèmi o, ó ní tẹ́ ẹ bá ti ń bọ̀, ó ní ilé bàbá mi ní kẹ́ ẹ máa gbé lọ. Kábíyèsí Ọlọ́run, eléyìí o èyí bàbá mi lónìí. Ìdílé obìnrin yẹn gùn tiẹ̀ ní bàbá láyé mọ́. Ilé wa. Ìdílé wa ilé kẹ́ ẹ máa gbé. Ọkọ ti dúró sílé tó ti pè é bí méjì mẹ́ta pé wọ́n ń kẹ́rù. Wọ́n fọmọ fọ́kọ lẹ́ni gbogbo àdúgbò ọgbà. Nígbà tí wọ́n pè é bá ní ńgbólẹ́wà, wọ́n ní a ti wà ní ìdílé bá. Ẹ ṣe wà nígbà bíbí ni ìyá ní òótọ́ ni, ká má bàa ṣe jẹ́wọ́, ká má bàa ṣe jẹ́ ìwọ̀, kí wọ́n gbé tèmi lọ náà, ìyẹn dípò owó orí tèmi tí wọ́n san. Torí pé ọ̀sán ìwọ sì fẹ́ gbà. Torí pé ọ̀sán ìwọ sì fẹ́ gbà. Bàbá, so nípa eléyìí ẹ má jẹ́ ká fúnra wa ní ìgboyà pé bàbá gbà kò ṣe nǹkan kan. Ohun gbogbo àṣẹ ni o. Mo ti sọ síwájú lẹ́ẹ̀kan, bàbá wí lógún tá a bá fọ̀ lọ́gbọ̀n, èyí tó bá wọ Ọlọ́run ni ó gbà níbẹ̀ o. Bí ọba ṣe wá, bí a bá ṣe ṣe, ṣùgbọ́n káwa ó ṣe kọ́kàn tiwa kó lè balẹ̀. Tí a bá wá rí ènìyàn méjì tó yẹ pé ìdílé òdò wọn jọ ń fẹ́ra wọn níta, tó wá wò pé ohun tá a lérò pé kò ṣeré ńbẹ̀, èrè ló ti wá débẹ̀ yìí, ẹni ti bímọ méjì fún mi, mo wá tún rí balẹ̀ ọkàn níbẹ̀. Bó ti wulẹ̀ kó kéré kọ́mọ yọjú sí àwọn òbí rẹ̀. Kò sì kì í ṣe yọjú lásán. Ẹ ṣàpọ̀ pé ìyọjú ní ọ̀kọ̀ọ̀kan wáyé. Èèyàn sì ní lọ́kọ́ lọ lọ́wọ́ lásán bẹ́ẹ̀ ni sọ. Ọjọ́ tí ìbá fẹ́ rí àwọn àna èèyàn mọ̀ ronú pé kí ni ń bẹ lápò mi. Èèyàn mélòó la fẹ́ rí? Ẹ̀gbọ́n bàbá mi, àbúrò ìyá mi, mẹ́ta ni ẹ jẹ́. Èèyàn ó ti pín owó yẹn lẹ́jẹ̀ wọ́n pé nǹkan báyìí ni mo ní láti fún lágbájá. Èèyàn ó ti múra rẹ̀ lẹ̀ nígbà tí èèyàn bá sì débẹ̀, torí pé yẹn lèyìn ó fi jọ ọmọ gidi. Ọmọ téèyàn bínú gangan tó bá wá kíyàn tó ṣe kalẹ̀, tó wá lọ lásán, tó lọ tó bọ̀ lásán, wú lọ tẹ́ bọ̀, tó bá dìgbà mi tó bá tún fẹ́ wá, ní téèyàn mọ̀ sọ ni pé ìsílẹ̀ o. Kí ni láríjà ń tọ̀? Kí ni èwo ń kíkí? Ó lè pè mí, mo ti gbọ́, dandan kọ́ ni kọ́ wá. So ìmọrírì làwọn kinní yẹn láàrin ara wa, kó Olódùmarè kó ràn wá lọ́wọ́. Owó orí ìdáná pàtàkì ni nílẹ̀ Kóòtù Òjìrè. Ẹ kú iṣẹ́. Ó dùn mí bẹ́ẹ̀ yín pẹ́ o. Ẹ má bínú. Ẹ wo nǹkan almost be 40 minutes yẹn lásán. Ẹ má bínú. Ó dùn mí o. Ẹ tún padà wá o. Kò sí problem. Rúùtù mi lọ́nà yìí. Kábíyèsí Ọlọ́run, mo mọ̀ pé àwọn èèyàn mọ̀ ṣe nílé pé èwo tún la tún gbọ́ báyìí o. Mo mọ̀ pé àwọn kan bẹ tó yẹ pé
àwọn kan tiẹ̀ ti di girama tó jẹ́ pé bóyá ẹlòmíràn yẹ̀yẹ̀ lọ́mọ rò tó yẹ tí wọ́n ti sanwó orí mi báyìí nọ́mbà tẹ́ pè sí rè àkọ́kọ́ dátọ́ mi náà nígbà tá a bá dé á gba ìpè tí ó pọ̀ bàbá wa evangelist Adéwà Ìwàlẹ̀sẹ̀. Adéifá bẹ́ẹ̀ ni. Adéifá Ìwàlẹ̀sẹ̀. bẹ́ẹ̀ ni. Wọ́n wà ní agbára pẹ̀lú wa ọ̀rọ̀ ṣe ń lọ eléyìí kọ́la eléyìí tẹ́ gbé eléyìí preambush nítorí pé àwọn kankan wà tá a tún gbìnà ẹ̀yà ẹ̀jẹ̀ nígbà tá a bá ti ìpolówó ọ̀jáde àmọ́ bàbá wa Adéifá kábíyèsí Ọlọ́run ó dẹ̀ gbé mo ti ní ìdìgbò báyìí o Adéifá Ìwàlẹ̀sìn evangelist Adéifá Ìwàlẹ̀sìn kábíyèsí Ọlọ́run ọ̀rẹ́ wa ta lọ́lọ́run gbọ́. ó wà ó pẹ́ láti gbóhùn láti rí ta lọ́lọ́run ní. ṣé ní iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ gbàgbé ajá àjò náà ni. ajá àjò á sọ̀rọ̀ torí ajá àjò ni. mo níbẹ̀ kí màtá náà ká jókòó ká bára wa sọ̀rọ̀ báyìí. ok ẹ̀dá. fún àwọn tó fẹ́ pè wá lé 070 30 78 40 59 070 30 78 40 59 tàbí 080 776 4702. Hello, ẹ káàárọ̀. Hello. 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 Okay, 070 30 78 40 59. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀, orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. Ilé orúkọ yín. Ok, Ọlámọ̀rẹ̀kọ́ Olúṣọlá. Ok, láti bo. Ẹ bá mi rédíò yín sílẹ̀. Ok. Ọkọ̀ wa jẹ́ pé ìwọ̀n tó máa ń yàn bẹ̀ ni pé ó yẹ fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn ẹ̀ ń bẹ̀ àtàwọn ọmọ kan lè máa gbọ́rù prógrámù báyìí á lè máa tọ́ wọn sọ́nà. Torí a ti tọ́ àṣà wa nù. Olóbìnrin á jẹ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá báyìí. Torí ẹ̀ bá rí àwọn ètò bọ́jú báyìí. Ẹ máa tó bá ń ṣèdáàbò lọ́wọ́ ẹ máa kó wáyà wọn ta ọmọ wọn. Wọ́n sọ wọn pé lárugẹ àwa àmọ́ pàṣẹ wa. Ẹ̀yìn ọ̀kọ̀ọ̀kan lè bá tẹ̀ dúró sọ fún wọn ẹ̀sẹ̀ kan pa ẹ̀rín gbọ́ máa ní ayé àtijọ́ nìyẹn bàbá ẹ̀ fún mi. Gbogbo kíní wọn yẹn ó fẹ̀yà ń jẹ wá àdẹ̀mọ̀. Ọlọ́run á fún yín jẹ. Ẹ máa tó yẹ pé àpọ̀lọpọ̀ ọmọ Oòduà a máa gbọ́ lórí a lè máa fi fọ́ mọ́. Ẹ ṣeun àdúpẹ́. Ẹ ṣeun láti Ẹgbẹ́dá. 08077764702. Hello, ẹ káàárọ̀. Okay. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ta o. Orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. Mrs. Májídé Ọmọlọ́lá láti Olómù. Ẹ ṣeun màámi. Mo kí ẹ kú ètò tí ó fẹ́ ti àgbàrò náà. Àmì ẹ ṣeun. Mo dúpẹ́ lọ́yẹ̀ tẹ̀sí fún àwọn òbí kan tọ́jọ́ pé ọmọ ń kọ owó orí. Owó orí dandan ni àtẹ́lù ìgbéyàwó. Kò sí ẹ̀jẹ̀ ká mọ̀ ọkọ̀ rárá. Lọ́wọ́ bàtà ti gbà kó ráìsì. Káta tó bọ́ fi tú. Káta yín ló kẹ́ ìrorò. Ṣé ẹ rí kọ́ọ̀dù? Mo wá ní ìbéèrè kan tó wá nílé wípé ẹjọ́ ìgbà àwọn ìdílé kan ọmọ wọn ọkùnrin wọ́n ti ìgbéyàwó fọ́mọ. Tọ́jà pé gbogbo tí wọ́n gbà nílé àná yẹn ìyá ọmọ yẹn nìkan ló kó gbogbo nǹkan yẹn lọ. Ìyá ọmọ ọkùnrin ìyá ọkùnrin àbí. Ìyá ọmọkùnrin yẹn bàbá ọkọ ò dá sí rárá. Wọ́n wá ṣẹlẹ̀ kọ́ ọmọ obìnrin ó wá mọ́kọ wálé ọkọ yẹn wá kó ẹrù wá. Ṣé bàbá yẹn lẹ́tọ̀ọ́ láti pè nínú ẹrù náà kó wá yẹn? Ìyá ọkọ lórí ẹrù tí ọmọ ká ní wọ́n bí ọmọ méjì ọkùnrin kan obìnrin kan nígbà tí ọkọ fẹ́ ṣe ìgbéyàwó ìyá ọkọ ló kó ẹrù tó rà á gbogbo ẹ̀ gbogbo ohun tí ọmọ rẹ̀ máa nílò nílé àná ìyá ló rà bàbá ò dá sí.
ọmọbìnrin wa fẹ́ ṣègbéyàwó wọ́n wá kẹ́rù wá. wọ́n kẹ́rù wá. wọ́n kẹ́rù wá. sọ́dọ̀ bàbá tí ọ̀rá ń gbà tọmọ tiẹ̀ fẹ́ lọ rí fẹ́mìírin. so bàbá wa ní pé ògúrè wà bọ̀ ló lọ́wọ́. O ti bẹ̀rẹ̀ yẹn ti yìí. ó yé mi. ẹ̀jẹ̀ mú ẹ. hello. hello, ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀, orúkọ yín bọ̀lẹ́ ní ń pè o. tóyìn ló ń pè láti òkújọ. ok, ẹ ṣeun. ẹ jọ ìbéèrè tèmi tí mo fẹ́ béèrè ni pé kí ìyàtọ̀ ọkọ kan fẹ́yàwó kí ọkọ má ti ṣe nǹkan lórí ìyàwó tọmọ fi dàgbà táwọn náà fi bímọ táwọn ọmọ náà wá fẹ́ lọ sí ilé ọkọ tí ìyàwó dẹ̀ ń sọ fún àwọn ẹbí ọkọ pé àwọn ọmọ wa ló ti dàgbà yìí o ó ń sọ fún ọkọ ẹ̀ náà pé àwọn ọmọ wa ló ti dàgbà yìí ẹ̀ ní ṣe nǹkan lórí ìwọ̀n ni kí ọkọ máa sọ pé owó pọ̀ lọ́wọ́ òun kí ìyàwó yẹn wá sọ lójú àwọn ẹbí ẹ̀gbọ́n ọkọ ẹ̀ pé ọmọ yín àbúrò yín kò dáná kò ṣe kankan lórí òun ó tẹ̀ ti bímọ àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ fẹ́ máa lọ ilé ọkọ káwọn ẹbí ọkọ wa máa sọ fún ìyàwó yẹn pé ìwọ náà lọ ra fúnra rẹ̀ kó ra fúnra rẹ̀ kó fi bora yín láṣìírí ẹjọ́ ṣó tọ̀nà àdégé àwọn ọmọ yẹn tó wá ti dàgbà yẹn àwọn yẹn wá sọ pé àwọn fẹ́ àwọn àti mọ̀ pé àwọn ìfẹ́ lọ ilé ọkọ wọ́n wá gbé nǹkan wá àwọn ẹbí ọkọ dẹ̀ gbà ṣó tọ̀nà. ẹjọ́ bá mi dá ẹ̀kọ́ bá mi. wọ́n dà sẹ́rí bàbá wa ẹ̀ dá wàhálà lẹ̀ láàárọ̀ ni. kò sí wàhálà ní gbogbo ọ̀rọ̀ yẹn o. torí àwọn kidnapper pọ̀. kidnapper pọ̀. àwọn tí wọ́n kidnap ọmọ lọ́wọ́. tí ń gbóbìnrin gbòòrò. hello, ẹ káàárọ̀. ẹ kú iṣẹ́ o. yes ma. ẹ kú iṣẹ́ olúwa náà àárọ̀ yìí lọ́wọ́. àmín. ẹ ṣe gan yín gbogbo ìgbà àmín. àmín. bàbá rí nígbà òkú ẹ ṣe gan yín. ẹ jọ sáà àwọn dájú wa yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè. ok. sọ́rí sà orúkọ mi ni Joy Favour ọgbà àbùkù láti bá. ṣé ẹ gbọ́ mi. à ń gbọ́ yín mà, à ń gbọ́ yín. ẹ jọ sà àwọn dájú yẹn wọ́n sọ lẹ́ǹkan pé kéèyàn bá fẹ́ ṣe ìgbéyàwó òun ní láti fi obì orógbó dísàǹdà nílẹ̀ ṣẹmọ̀ ní ẹ̀sìn Christian kò sí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ìyàwó tí ìbá sí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé wọn ṣèyàwó. ọ̀dà àyọ̀dá wọn ìgbà wọ́n ní a bá ń gba owó ẹ̀ pé èèyàn bá ń gba owó pé kó dá padà fún àwọn ọkọ ìyàwó. ok yẹn ní àwọn ó dà àwọn ẹlẹ́sìn lélẹ̀ ilé ìbò wọn. so mo fẹ́ ìbéèrè bíi mẹ́ta la máa nílẹ̀ báyìí. wọ́n ní nígbà tí a ní tí a bá fẹ́ ṣe ìdáná pé obì orógbó àtàrẹ àti owó orí pé gẹ́gẹ́ bí ìlànà àwọn Christian pé nígbà táwọn yìí sì gba nǹkan yẹn wípé ìhàwó ni àṣà tàbí pé ṣé ó tọ́ àbí ó yẹ pé ṣerú dáná bẹ́ẹ̀ ṣé so lóore nínú. àbí ká ló fẹsẹ̀ múlẹ̀ àbó ní kìnnì. ẹ ṣe kálá bá máa ń bira wa ohun tá a béèrè ni pé àwọn tí wọ́n jẹ́ kírísítẹ́nì kí làwọn máa ń gbà torí pé nínú ọgbọ́n tí ń gorí ọgbọ́n ẹni káfíńrẹ́sì kún kò sí ìrẹsì nígbà jímìjì kò sí nígbà ìpìlẹ̀. tòsípà ń gbẹ ẹgbẹ́ mú nǹkan wá. ń bẹ ìrẹsì tí Christian gbà ọ̀gẹ̀dẹ̀ tí Christian ń gbà kí tún ni òróró tí Christian ń gbà gbogbo ohun tó yẹ kó jóbì kó yẹ kó játarẹ láyé sóúnjẹ àwa láyé. kì í ṣe pé ẹ̀sìn wà nínú Bíbélì. kì í ṣe pé rárá àwa la yí ní àjò yẹn pé ohun báyìí ìdáfimọ́ gbòbì ẹ̀kọ́ rẹ̀ sì wà. torí pé nínú ọkàn wa a nígbàgbọ́ pé bí a bá ti ń gba obì ó ti ń dẹbọ tí a bá ti ń gba orógbó ó ti ń dẹbọ ẹ má tare jáde ẹ fi sú. tí a bá ti ń di atare ó ti ń dẹbọ nígbà tá a san babaláwo nígbà tá a san àwọn olóòṣà yẹn a sì máa sọ pé à ń lo obì à ń lo orógbó and mind you àìmọye dókítọ̀ ẹni ń kọ́ fún yẹn pé ẹ máa jẹ orógbó ẹ̀jẹ̀ àtàrí bí akokoro yín bá ń dùn yín ẹ ṣe sí ní àjò báyìí ìgbà yẹn àní sọ pé kódà ìgbà tá a bá ń jorógbó yẹn àní sọ pé kódà ìgbà tá a bá ń jobi yẹn àní sọ pé kódà bí
wọ́n bá gbà bẹ́ẹ̀ nílànà ti Christianity bá a sì sọ lẹ́ẹ̀kan a ní tó bá wu ìdílé lóbìnrin ni máa ń kọ́ fún ọkọ ọmọ ẹ lè kọ́ mọ́tò kẹfí kún kẹ lọ́mọ tí ẹni tí ọba fẹ́ yọra tírélà ẹ̀ ń gbà ẹbí yọkan ní àbí méjì ìyẹn yóò dọwọ́ ètò ìdílé ohun tó bá wùyàn tẹ́nìyàn bá gbà ní ṣùgbọ́n tá a jẹ́ kó yé wa ni pé ìmọ̀ ní lọ́kàn pé à ń dáwọ́ orí padà á jẹ́ gbogbo tá à ń gbà yẹn náà nítumọ̀. n tó fi lé mú yín tẹ́ fi dáwọ́ orí padà ẹkúfẹ́ kọ́mọ. kámọ́ mi lè ṣe kankan ó tá à ń gbìyànjú láti yànnà rẹ̀ nìyẹn. àtẹ ìgbàrẹsì tẹ́ ẹ gbẹran tẹ́ ẹ gbata. ẹ ṣe ẹlẹ́ẹ̀kejì. ẹ gbowó họ́ọ̀lù. bẹ́ẹ̀ ni. ẹ wá lè dá owó orí padà 5,000 à ń tẹ̀ra wa ni o. ẹlẹ́ẹ̀kejì béèrè tí ìyá mi kejì tí wọ́n béèrè wọ́n ní ọkọ ọmọ fẹ́ fẹ́yàwó ọkọ ò ṣe nǹkan kan ìyàwó ló gbìyànjú láti kó nǹkan owó orí ọmọ rẹ̀ lọ́kùnrin pé orí mi ò ní burú ó ṣe fún ọmọ láti kó lọ ọmọ wọn lóbìnrin náà ó wá fẹ́ fẹ́ ọkọ bàbá tí ò san lórí tọkùnrin ó wá sọ pé nǹkan báyìí lòun ó gbà ó sì gbà àwọn bí alẹ́ pè sọ lẹ́tọ̀ọ́ láti gbà àbí kò lẹ́tọ̀ọ́ ọ̀nà 2 sí 3 ni àwọn tí ń bẹ nílé wọ́n gbọ́n jù wá lọ lọ́kàn ọkọ sọmọ ẹ̀ lọ́kùnrin ṣé ọmọ rẹ̀ ní ọkùnrin torí tó bá jẹ́ ọmọ rẹ̀ lóòótọ́ tó bá jẹ́ ọmọ rẹ̀ lóòótọ́ ìtìjú ló máa jẹ́ tó bá wá jẹ́ pọ̀ ọmọ rẹ̀ ni a jẹ́ pẹ̀lú ọkùnrin bẹ́ẹ̀ ti dá láì nítìjú ẹni ẹlẹ́ẹ̀kejì bẹ́yìn ọ̀bà lówó kọ́ lọ́rọ̀ ire lẹ́nu ọ̀nà wọn lárákùnrin gbà láti fi support obìnrin láti fi ràn lọ́wọ́ pé ìyàwó mi owó lọ́pọ̀ lákòókò yìí bọ́lọ́run bá fún ọ ní kápá ṣe máa padà dá padà ṣé arákùnrin ràn obìnrin yẹn lọ́wọ́ tí ò bá ràn lọ́wọ́ kò dáa o torí pé káníkì bá sọmọ rẹ ẹjọ́ ti ẹnu ìṣàyẹjú eku pé lágbájá ìdí tí mi ṣe ṣe lè yìí ìyá wa kó ẹrù lọ sílé ọkọ obìnrin yẹn ṣe dáadáa ṣẹ́rí àkọ́kọ́ náà tí obìnrin yẹn ò bá sọ fáyé pé ṣe ayé ò lè mọ̀ ohun tá a fẹ́ mú jáde ńbẹ̀ ni pé ọmọ rẹ̀ ti sojúṣe níbi tó ti lọ mú yàwó bẹ́ẹ̀ ni níwọ̀n bá àgbà tó bá jẹ́ pé bó bá jẹ́ pẹ̀lú nìkan lọ́ba rọ́pò bàbá ẹ̀ á jẹ́ pé lọ́jọ́ ẹ̀yẹ rẹ̀ lómi gbàṣẹ rẹ̀ sínú wọ́n sojúṣe ṣé wọ́n rí bàbá tí ń gba tówó orí ọmọ tó wọ́n san kí ọmọ òwúlẹ̀ bọkàn jẹ́ ìtọ́kọ̀ jẹ ní jẹun ìtí ọ̀jẹ̀ ní jẹun torí pé àánú lọkùnrin fi ń dàgbà tí a bá wo pàṣẹ́ntéèjì ìrìn àjò ayé ọkùnrin ní ọkọ̀ kú ọkùnrin tí ò bá ní bùkátà ní ò lè ṣe kọjá agbára mi ọkùnrin tí bá ti ń dàsà pé kọ́ mọ́ tó jogún ilẹ̀ mi wọ́n máa tó ń gùn díẹ̀ o ṣùgbọ́n wọ́n tó fẹ́ jẹ́ kí ìdílé rẹ̀ jí akin kọ́mọ rẹ̀ ó di pàtàkì láwùjọ kíyàwó rẹ̀ ọmọ ìsẹ̀ni tí rìnrìn kùnrin wàá gbìyànjú kí arábìnrin bẹ́ẹ̀ kọ́ bára rẹ̀ dúpẹ́ pé Ọlọ́run fún un ní kápá láti lè sojú sí ọmọ tójú ti ọmọ rẹ̀ kó fi sínú ara rẹ̀ kó sọ fọ́kọ tó bá sọ fọ́kọ tọ́kọ bá ṣe é wípé lágbájá nǹkan báyìí ni mo ní lórí ọ̀fẹ́ láti fi ràn ọ́ lọ́wọ́ orí ń bẹ fún ìrìn àjò ọkọ ṣùgbọ́n tọ́kọ ọba ṣe tó bá ṣèṣe pé mi ni mo tó báyìí èmi ni mo ní kápá agbára báyìí ìtọ́kọ jẹ ní jẹun mi rántí pé bóyá a ti dáhùn béèrè tàlá kọ̀kọ́. hello ẹ káàárọ̀ sà orúkọ yín bẹ́ẹ̀ tí ń pè. àsìkò lòdù ni o. yes sir. bàbá kábíyèsí kábíyèsí sà. mo fẹ́ràn yín ẹ̀rín ọ̀yọ́ náà gángan ṣẹ́rí àti ṣàṣànù ṣé ó yẹ kí ọmọkùnrin àti obìnrin wọ́n bá náà ní àṣọṣepọ̀ kó tó kọ́ sẹ́yàwó torí yẹn dáwọ́ lálẹ́ àkíyẹ̀wò ìpàdé máa ń tọ́ka sí gbogbo nǹkan tó yẹ kẹ́ ṣe ṣùgbọ́n wọ́n ní nǹkan èṣù ni àwọn kan náà sọ bẹ́ẹ̀ o. kábíyèsí. ṣé ó
fọ̀nà ká ti bá wa ní àjọṣepọ̀ ká tó fẹ́ra wa ẹ bá mi yànnà ẹ̀. bàbá mi ṣé. ẹja mú méjì nítorí pé ara ń ta mí gbà tẹ́ délẹ̀ kan. bàbá mi. ara ta mí. ẹ má jẹ́ ara ọ̀tá yìí. ó dùn mí torí mo mọ̀ pé ilé ọba ti wẹ ajá ò bọ́yá lè mú pè mí pé ìgbà tí kìíní ń wọra gan ni tí ń gbá lára yágiyági ṣùgbọ́n. kí lé ọmọ bínú. àwọ̀ gbọ́n dá sí ẹjẹ́ ìmú pè mí àgbẹ̀. hello. hello. yes ẹ káàárọ̀. ẹ pé ètò ní. àgbàdo wa máa fi ṣe. àmì ẹ̀dà. ojú bàbá wa náà ọpọlọwọ mi tó bá wa. àmì sà. àwọn akọni ló ń lè fi ara ẹ̀. àmì. àkọ́kọ́ náà nǹkan tó mi ṣe fẹ́ dá sílẹ̀ ní wípé ọkùnrin tó bá fẹ́ gbọ́dọ̀ sílé tó sanwó orí ẹ̀ ṣe kó máa bọ̀ wọ̀ níyàwó. bẹ́ẹ̀ni. ó ní àlè mi. bẹ́ẹ̀ni. ìyẹn nọ́mbà náà. nọ́mbà tù ní wípé ìbéèrè tí mo fẹ́ béèrè tí ọmọkùnrin bá wà ó fẹ́ yàwó tó sanwó orí ẹ̀ tó gbogbo tó yẹ kó ṣe. ó wá jẹ́ pé láìsí ọjọ́ ìyá ìgbóhùn yẹn wá sí ká. ọmọkùnrin yẹn tó sọ fún amẹ́rin sọ̀rọ̀ pẹ̀lú pé ó rí kó wọ́n ká padà. ìyàwó yẹn wá lọ níbi ọ̀sán náà lọ. ìjà tí ọmọ ìyàwó yẹn rẹ̀ ti bímọ ní ẹ̀yọ̀ kan. bí ọ̀sìn yẹn ó ti lọ yẹ tó bá lọ ń tẹ̀lé ọmọkùnrin ní káàkiri ìgboro fún àjẹ̀dá tó gbìyànjú dá owó orí ẹ̀ padà. ìjẹ́ ìkan yẹn tó ń ṣe yẹn tó nípa kankan lórí ọmọ tó bí lórí ọkọ tó fi sílẹ̀. ẹ ṣeun ẹ dọ̀ kẹ́rẹ̀. bàbá ti pa obì wọn ti yọ àbẹ̀dùn rẹ̀ gbogbo ẹni tí ó bá sanwó orí tí obìnrin ń bẹ lọ́dọ̀ rẹ̀ kì í ṣe ìyàwó ẹ̀ wọ́n sì ń fẹ́ra wọn ni wọn ò bá àbí gba ọmọ ìyá ọmọ ní jẹ́ kì í ṣe ìyàwó. lórí ìbéèrè tí bàbá wa béèrè pé mo fẹ́ kẹ́ tún rán mi létí. wípé obìnrin tó wà nílé ọkọ tí a ti gba nǹkan owó orí ẹ̀ tí ìgbéyàwó yẹn túká ìyàwó wa túká ẹ wá ń tẹ̀ lọ́kùnrin míì a sì dá nǹkan owó orí rẹ̀ padà fún ẹni tí sẹ́ni ẹ bímọ fún. ká ló bá bímọ owó rẹ̀ ò gbé ṣùgbọ́n ká ní obìnrin yẹn ò bá bímọ fún tí ìgbéyàwó yẹn fi túká ìdílé wọn jẹ ọjẹ̀dílé wọn ní gbèsè o. èmi ẹlẹ́ẹ̀kejì wá ni pé obìnrin yẹn ò lè mú jẹ́ ọkùnrin yẹn ò lè mú jẹ́ ìyẹn ni tó fẹ́ sì kejì ni o. ohun tí ń bi ni máa ń bi ni ohun tí ó béèrè á béèrè bẹ́ẹ̀ni tó fẹ́ sí kejì tí ó bá dàgbà padà owó yẹn tóbìnrin fi lọ́kàn balẹ̀ pé kò séwu kò sí ọ̀nù kankan kò sí tí ó ṣẹlẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ yẹn mẹ́wàá ni ó padà ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tó sọ ohun tí wọ́n bá sọ pé lọ́n ní tí ń jẹ́ lọ́n kò jìnnà ẹni nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ìbéèrè tí wọ́n béèrè síwájú pé ẹni tá àti ìsanwó orí ẹ̀ sọ yẹ ká ní nǹkan pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ pé nígbà jímìjì èèwọ̀ ni. nínú ìṣẹ̀ṣe gan. iná ní jímìjì tá a bá ń sọ̀rọ̀ nípa ìjímìjì à ń sọ̀rọ̀ gbogbo wa ẹ̀ pé àwa kan la yára sọ pé àwọn ọ̀faramọ́ ṣẹ̀ṣe mọ́ gbogbo apádà ló ní ṣẹ̀ṣe iṣẹ́ ìṣẹ̀ṣe tí ilẹ̀ ń ṣe yìí ìgbà tẹ́ bá bímọ tó náà bá tó di sọ̀rọ̀sọ̀rọ̀ ó tó bímọ ìgbà yẹn lọ́mọ máa sọ pé inú ilé wa ọmọ ẹjọ́ ọlé lèmi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ ẹjọ́ ọlé bàbá mi ẹlẹ́jọ́ ni bàbá tó bí ẹlẹ́jọ́ ni bàbá ẹlẹ́jọ́ ni nítorí wá tún fọ́nì ni pé inú ọmọ tí bàbá mi tó bí tó ṣẹ̀wálẹ̀ bá ṣe wáyé àwa mẹ́rin la tún sọ̀rọ̀ ṣé ẹ rí i pé ẹjọ́ ti dìran méjì ń sùn ìjálá eré ọdẹ méjì ṣe ń kọrin ó kéré nínú ènìyàn tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ bẹ́ẹ̀ o ọmọ ẹjọ́ ilé ni wá àwíjàre kí tọ́ tán lẹ́nu
irú ìdílé tó jẹ́ pé mo fẹ́ rántí ìbéèrè àkọ́kọ́ yẹn àbí mo ti dáhùn rẹ̀ ni mo ti dáhùn rẹ̀ bó ṣe lóhun ọ̀jẹ̀ nìyẹn kó Olódùmarè kó ràn wá lọ́wọ́. bàbá wa kábíyèsí ọjọ́ ń bọ̀ lólúwa wí. evangelist Adéfá Ìwàlẹ̀sìn kábíyèsí. inú mi dùn pé àpèyìn ẹ jẹ́ wa ẹ sì fi tọmọlúwàbí kún ẹ bá ń kí gbogbo àwọn ẹ bá ń dárúkọ àwọn máa wo kí wọ́n wà bí káwọn lọlé. tọ́ adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ìyẹn lọ́ba àkọ́kọ́ adúpẹ́ lọ́wọ́ Igbarunmalejukọ̀tún tó jẹ́ lẹ́ẹ̀kejì adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóòtú ètò tẹ́ ẹ gbé wa wá síbi torí pé tí ọba sí tomi ewé ìgbẹ́ ò lè odò ò ní sàn bí ọba sí ti wọléwọ̀de ẹnìkan ò lè fojú kan bá ẹ̀yin lẹ gbé wa débí làwọn tí wọ́n ń bẹ nílé ni wọ́n ṣe ń gbọ́ wa etí tí wọ́n fi ń gbọ́ wa etí náà ò ní di o gbogbo ènìyàn tí ń bẹ lórí àárẹ̀ bí ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí a ó gbé dìde àjíǹde ara rẹ̀ yóò sì jẹ́ bákan náà la dúpẹ́ lọ́wọ́ àwọn babaláwo tá a jọ kọ́ wọrin wá síbí babawo Ifáṣeun babawo unique babawo Ifáṣentù babawo az ojú òní tí wọ́n kàn wá balẹ̀ èmi náà kíra tèmi náà bí èèyàn bá yìn mí ẹ ṣe. mo mọ̀ pé àwọn tí wọ́n fẹ́ bá wa bá sọ̀rọ̀ ẹ pè mí lẹ́yìn ètò mo mọ̀ pé àwọn èèyàn fẹ́ ó dà. kò sí wàhálà ẹjọ́ mọ̀ pé tí wọ́n bá ti pè é á mọ̀ sọ̀rọ̀. torí àwọn ẹ jẹ́ kí wọ́n máa pè yín tí wọ́n bá ti pè yín ṣe ti gbọ́ kí wọ́n dọ̀dọ̀ mi. ẹ ṣe àdúgbò bí ó ṣe lọ nílé. ẹ ṣe.